agbẹnusọ ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari èèyàn Malam Garba Shehu ó mà ti fún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tí ó jẹ́ gbọ̀ngàn ìlú Òwu ní Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn èèyàn olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti fún un lésì ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ ló ti tú àṣírí ààrẹ tẹ́lẹ̀ náà lórílẹ̀‐èdè Nàìjíríà nípa nǹkan tó fa ìjà àti wàhálà gan láàrin wọn àti ọ̀gá ẹ̀ olóògbé Muhammadu Buhari. Rántí wípé nínú oṣù keje tó kọjá yìí wò tí àjànàkú tó sùn bí òkè nígbà tí àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó kú sílé ìwòsàn London Clinic Hospital tó wà ní ìlú London ní orílẹ̀‐èdè United Kingdom tó sì jẹ́ pé ní ọjọ́ kẹta sí ikú ẹ̀ ni wọ́n gbé òkú ẹ̀ wá sórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀ tó ti lọ tẹ́wọ́ gbà á tó sì tó dúró tó fi sìnkú ẹ̀ tán. ṣá o nínú ìwé tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde èyí tó ti fi sọ̀rọ̀ nípa Nàìjíríà èyí tó pe àkọlé ẹ̀ ní Nàìjíríà the present and future ní pé ọjọ́ ìbí iwájú Nàìjíríà báwo ni yóò ṣe rí ìyún pé ọjọ́ iwájú àti àsìkò ní Nàìjíríà báwo ni ó ṣe rí nínú ìwé tí Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ kọ náà inú ti jẹ́ kó di mọ̀ ìpè ìjọba alágbádá tó burú jù ní ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn the worst civilian government in history of Nigeria ààrẹ Bọ́lá Ahmed ààrẹ olóògbé Muhammadu Buhari tó wáyé láàrin ọdún 2015 sọdún 2023 olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní Buhari kò mọ̀ nǹkan kan nípa ìjọba ẹ̀ tó ń tó bá ti sọ sí tó ń ti sọ fún un ló ń sọ síta lásìkò ìgbà tí ó wà ní ipò. Bàbá náà wá jẹ́ kó di mọ̀ ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó wá padà jẹ́ kó di mọ̀ pé bí wọ́n bá tún wá ń sọ ìjọba tó burú sí kejì nínú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ talágbádá onílẹ̀yìn Buhari ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàsìkò yìí òun ló burú kọjá sísọ. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ kò fọ̀rọ̀ sáwọn àwọn láti sọ bí àbí àwọn ìdílé ẹni tí ìdílé Buhari kò fún Ọbásanjọ́ lésì pé iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà fún ti dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ṣùgbọ́n tí Malam Garba Shehu tó jẹ́ agbẹnusọ Buhari jẹ́ kó di mọ̀ wípé ní tó Ọbásanjọ́ ń sọ ò dáa ó ní tó fa ìjọ fi máa ń tako Buhari ọ̀gá òun ní bí Ọbásanjọ́ ṣe lọ bá Buhari nígbà tó wà ní ìjọba pé òun fẹ́ gbé kọ́ńtíráàtì olówó iyebíye ti Mambila Power Project kó gbé fọ́kàn láàrin àwọn ọmọlẹ́yìn òun eléyìí ganan sì ní Buhari yarí fún ọba àwọn tí ipò ń tọ́ sí lòun yóò fún ọ̀rọ̀ yìí gan-an ló dá wàhálà sílẹ̀ tí Garba Shehu fi ní Ọbásanjọ́ ó fẹ́ràn kó máa kọlu Buhari ní ìgbà tó wà láyé àtìlẹ́yìn tó kú àti pé àṣírí tó fà á ń gan ni òun ṣẹ̀ṣẹ̀ tú yìí.